Wow, mo fẹ́ sọ̀rọ̀ nípa fíìmù kan, fíìmù tí orúkọ ẹ̀ ń jẹ́ Agẹmọ Òòṣà. Mo fẹ́ sọ̀rọ̀ nípa fíìmù Agẹmọ Òòṣà. Àwọn nǹkan kan ṣẹlẹ̀ nínú fíìmù Agẹmọ tí mi ò tíì rí. Àwọn kárátà kan ṣẹlẹ̀ nínú fíìmù Agẹmọ tí mi ò tíì rí ní ọwọ́ ìyá wa Àbẹ̀ní Agbọ́nrí. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, mo fẹ́ ká kọ́kọ́ pàdé ní comment section kẹ́ bá mi ṣàlàyé pé nínú kárátà tí màmá ń lò àti tí wọ́n lò níbẹ̀ yẹn, ìwo lẹ like jù nínú méjèèjì. Nítorí mi ì rí kí màmá ṣe irú kárátà yẹn rí. Wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa Agẹmọ. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá wa wo Agẹmọ. Tẹ́ bá wo Agẹmọ, ó funny. Tẹ́ bá wò ẹ máa rí àwàdà níbẹ̀. Ẹ tún àwọn nǹkan tí ẹ rí rí. Ẹ rí àwọn nǹkan tí Àbẹ̀ní tó ṣe nínú ibẹ̀ yẹn tẹ́ máa wò pé àṣà Àbẹ̀ní lílé. Mi ì rí àwọn nǹkan kan rí tẹ́ pé wọn ò ṣe rí. Ibẹ̀ ni wọ́n ti ṣe àwọn kárátà yẹn. Very funny. Ẹ jọ̀ọ́ ẹ lọ wo Agẹmọ kẹ́ lọ wo àwọn àrà tó dá nínú Agẹmọ. Kẹ́ ẹ wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú ẹ̀. Ẹ lè rí àwọn nǹkan tí mò ń sọ yìí. Kò ní dàbí pé mò ń dún ẹnu fún yín àbí mò ń rìn. Èmi Funky TV ni mò ń gbé yín débẹ̀. Mo sọ nǹkan tó ṣẹlẹ̀ nínú Agẹmọ fún yín. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi wò. Bẹ́ bá ṣe wá ń wò, kí ẹ wá bá mi padà sí comment section. Kẹ́ jẹ́ ká sọ̀rọ̀ nípa ìyá wa Àbẹ̀ní, ká wo àwọn nǹkan tí wọ́n dára nínú àwọn fíìmù Agẹmọ. Agẹmọ ń ṣe fíìmù tẹ́lẹ̀ fojú ṣàdánù, tẹ́lẹ̀ fojú underrate. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi wo Agẹmọ kẹ́ wo àwọn nǹkan tó wà ńbẹ̀, kẹ́ wo àwọn àrà tí wọ́n dá nínú Agẹmọ. Mi ò wá mọ̀ o, bóyá ẹ̀yin máa like ibi tó parí sí àbí ẹ ní like ẹ̀. Ṣùgbọ́n kí Agẹmọ má ní tù, ó tẹ́ èmi lọ́rùn nítorí ó ní bẹ̀rẹ̀ ó dẹ̀ ní òpin. Àárín ẹ̀ gan kò sí àṣàdànù kankan bẹ̀, kò sí nǹkan tẹ́ máa wò nínú Agẹmọ tí ẹ ní rí. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi wò. Tá bá ti wá bá mi wò, ẹ má gbàgbé láti subscribe sórí Funky TV. Ó dàbọ̀.